فقول الشيخ محي الدين فضلا إلهي أنت للعلماء ستر فقول الشيخ محي الدين سترا إلهي أنت للعلماء ملك فقول الشيخ محي الدين ملكا أيا من كلما نودي أجابا ومن بجلاله ينشي سحابا وكلم في دجى موسى بلطف كلاما ثم لامه لخطابا ويا من رد يوسف بعد بعد وكان أبوه ينتهب انتحابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتاب وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على طائع منعت به وضعفت ثوابا جد للشيخ محي الدين كل لمرامي أنله يا مولى المثابة أنله يا مولى المثابة أسير الخطايا عند بابك واقف على وجلي مما بي أنت عارف يخاف ذنوبا لم يقم عنك غيبها ويرجوك فيها وهو راجع وخائف لأحمد في الذكر وصف عظيم الصلاة على نبي الكريم رسول نبي رؤوف رحيم وصل بوكو نبي كما يومبوه شهيد بشير سراج منير كامل ربيتي يومبا النبي فا سميع بابا نايبي بصير خبير عليم يومبوه شهيد بشير سراج منير خبير عليم سميع بصير abilu eko sin ka wa ni حبي لغيرك yombo ni يا محمد باطل hobbi حبي لغيرك يا محمد باطل يا من أتاه لوحيه جبريل Murukule ola ya la wa ni يا نجل عبد الله يا خير الورى يا مو لأجلك شرف التنزيل hobbi حبي لغيرك يا محمد باطل gbàtẹ́ yòǹbó ẹni ojú ń sọ̀rọ̀. يا من أتاه لوحيه جبريل hobbi حبي
لغيرك يا محمد باطل ẹ lọ jòkó tọrọ ẹyin bẹ yẹn. يا من أتاه bó ti yẹ kó ṣe nù. لوحيه جبريل. obìnrin gidi ó wá pọ̀n sẹ́yìn ọkọ ẹ̀. ibi tí màá jòkó sí ni. والعين تطمع gbogbo àṣeyọrí ọkùnrin there must be a reasonable woman. أو تراك بشوقها reasonable wife nìyẹn. لك يا محمد. gbogbo ẹni tí ìyàwó rẹ̀ ò bá tì lẹ́yìn kò ní débi tí ń lọ. torí gbogbo ọ̀nà tí ó gbà ṣubú ni ó mọ̀ sáré ẹ̀. àtúndì sọ yìí kó rú ọ lójú. gbogbo ibi tí Nuhu fẹ́ dé ìyàwó rẹ̀ ò tí lẹ́yìn kò jórí bẹ́ẹ̀ dé. Lútù bó òbí حبي لغيرك wa ìyàwó wa kọ́ ni. يا محمد باطل ọ̀nàrẹ́bù ṣẹ̀rí ìwà ọkọ̀ ẹ̀ ń kọ́. يا من أتاه لوحيه جبريل. يا من أتاه لوحيه جبريل. bí mo ti fẹ́ sọ̀rọ̀ tó ẹ̀ tí fà mí débẹ̀ torí ẹ̀ yóò bá nàbì. والعين تطمع òbí لغيرك يا محمد باطل múmínì náà ìbí. يا من أتاه لوحيه جبريل. fún gbogbo ìlú àmúyó. يا من أتاه àkọ́bí ọmọ bàbá. لوحيه جبريل. yóò bá nàbì fa. حبي لغيرك يا محمد باطل يا من أتاه kábíyèsí agbọ́mọ́là. لوحيه جبريل. ẹ jí kó dáadáa. يا من أتاه bẹ́ẹ̀ni. لوحيه جبريل. kábíyèsí agbọ́mọ́là. ẹ jí kó dáadáa. àwa ni ẹ̀rí dáadáa báyìí. ẹ ládìí ọkàn burúkú ni. gbogbo àgbà téèyàn bá dà tọ́ba ronú kọ́mọ ẹ̀yìn rẹ̀ ó ṣubú tí ó sì bàjẹ́. ìrònú wọn ni ó pa ọ́ tó lọ́dọ̀ kò ní wo tọkàn òsì rẹ̀ ń. yóò kàn máa kẹ́ ọ lọ ní ọ̀tún wá láàárẹ̀ kò gbóògùn ọ̀wá ní fún ọ lówó tó dínú rẹ̀ ò dáa. حبي لغيرك ẹjọ́ sí mo lè sọ̀rọ̀. يا محمد باطل. tó bá dá fọ́ọ̀mù ẹ̀yìn jì lọ bẹ́ẹ̀ ni ẹni tá a bá fi gbọ́n ẹni òní tutù fún àti ń bọ̀. ẹ dákun wọ́n fi gbọ́n obìnrin jí ó gbọ́n tí ń sọ. يا من أتاه لوحيه جبريل. ẹni tá a bá fi gbọ́n ẹni màmá tó bí yín ló jókòó yìí ẹni tá a bá fi gbọ́n ẹni aṣọ rẹ̀ òtútù ju ẹni tó bá ẹsẹ̀ rin ọ̀nà lọ. àbílẹ̀ Yorùbá kí mo wà ní àwọn mi ò mọ tí ń jẹ́ ẹni. يا من أتاه لوحيه جبريل. ẹ̀yin lẹ clear ọ̀nà fún àgbègbè tó jókòó yìí wọ́n fi gbọ́n ẹni ni. màmá tó lè sọ̀rìn àjòrún bó lọ wí. حبي لغيرك. gbogbo ẹ̀yin ọmọ ọláyà ẹ wá kí bàbá yín tó jókòó yìí. يا محمد باطل. ẹni bàbá o. يا من أتاه لوحيه جبريل. يا من أتاه bẹ́ẹ̀ni. لوحيه جبريل. èyí náà tún fẹ́ kí ọmọ náà kú àyè ọba ẹ bá kí ẹ lọ jòkó lẹ́lẹ̀ mo ti bẹ̀rẹ̀ wá sínú. حبي لغيرك
يا محمد باطل. mama ìyá ọláyà ó yẹ ká lè bí mi njọ́ tí kù èmi wọn nìkan àtọ́lọ́hún wọn ni kí ni lè ka mọ́ àní kó máa dáa fún ọmọ ẹ̀yìn mi àwọn bá bọ́ ọmọ mi inú tí ń bá lọ tán tí ò bá dáa fún ọ kí wọ́n fi kẹ́ ọmọ mi ẹsẹ̀ gbọ́n tó lè sọ àwọn lórí ibú tó kù ẹ̀ ẹ lè má mọ̀ wọ́n sọ fún mi nínú pálọ̀ mi bẹ́ẹ̀. يا من أتاه ẹ jòkó kẹ́bẹ̀yìn jí dáadáa. لوحيه جبريل. mo lè fi di grand commander pé ìwọ mú iye báyìí wọn mo fẹ́ náà lọ́ra bàtà mo fẹ́ wọ̀ ọlá pé ẹ̀ ní ẹ̀gún lọ́kàn sí wọn oúnjẹ wọn sì ní pààyàn lórí. يا من أتاه. èmi tẹ̀yàn gbogbo tí wọ́n fi tẹ̀yàn kò sílẹ̀ ebi ò pa mí ìyà ò jẹ mí mo wà blessed. لوحيه جبريل. ọ̀rọ̀ mi ọlọ́run ò dín láàbọ̀ àṣàpé ni. يا من أتاه. gbogbo tá a fi tojú bọlé ntí ẹ̀yẹn ní kádàrá. لوحيه جبريل. tó bá sí ẹ̀gbọ́n burúkú ni tí mo sọ lónìí yóò sì sí fìlà tí ó họ èmi ni ó ṣe gbogbo tí máa tanná yóò fi iná jó rẹ̀ ni ìsàwáyé mọ́. يا من أتاه. ẹ káre. لوحيه جبريل. amẹ̀gbọ́n tí wọn ò lè wọṣọ tuntun lójú ẹ̀ wọn ní ẹja ṣe bí olùsí o ẹ̀gbọ́n wa fẹ́ rí n tó dáa lójú o n gbọ́dọ̀ fi nǹkan rí hàn nǹkan náà dilẹ̀ ni. يا من ẹ ti di méjì báyìí ọmọ ìyá yín ọkọ ìyá yín. أتاه لوحيه جبريل. a dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله. bẹ́ẹ̀ bá dúpẹ́ yóò dùn mí fa. والعين تطمع أن تراك بشوقها. àbí ẹ wá àbúrò tèmi náà tó bàbá ni mo lọ yẹ. لك يا محمد. ètò wọn sọ bí eléwé ń jẹwé yìí ó lè tó dídí orúkọ kan tá mo lọ yẹ. يا له تفصيل. ibi ó tóbi dé fìlà owó rí rẹ mọ́. لك يا gbàngàlẹ̀ ń wò. محمد. àbúrò يا jẹ́ìs. له تفصيل. fún wọn sẹ́sẹ́ ọ̀la àyà. sheikh wa abdulfatah. لك يا محمد. èèyàn gidi. يا له تفصيل. mo kí baba imam sílé prince mo kí ẹ mo kí baba náà ibùlì imam ẹ mà ṣe nílùú yìí ìlú kọ̀ọ̀kan tí ń wo tọ̀fà ṣe ọ̀dọ́ ni wọ́n fi ń jẹ nǹkan nísìn a kọ̀ndẹ́mù arúgbó kò lè ṣe pẹ́ tí èkú ni. oyè ó máa dàjẹ́ ǹjẹ́ tó jẹ ni ìlú tí a bá jẹ mọ́mọ́ mẹ́wàá láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọn ò kú oríire. sàárè ó pọ̀ jèèyàn lọ́ba hàn ẹ̀yìn ọ̀dọ́ kó máa pawó fún yín kẹ́ máa ná kí lẹ́yìn àgbà ń dun oyè fún kí lẹ́ ń bá ká kàtìkàtì yín tẹ̀ gbádùn ayé. لك يا محمد. ọwọ́ afagídí jẹ lè máa mú ọ̀rí útúbà kí ọwọ́ ń dẹ́bu rẹ̀. يا له تفضيل. bá fún mufti da. لك يا ọ̀pá méjì náà ti tó. محمد. yorùbá nẹ́bí jẹrẹ. يا له تفصيل. adúgbò fọlọ́hún. الحمد لله. ọba tí ì jẹ́ èèyàn gbé ọ̀rọ̀ mi ò ní jágùn. sọmọ olóòkú ni ọba mo ti ọkùnrin yẹn ti ń dà mí láàmúra jẹ kan mo ti wẹ̀ yẹn ti pẹ́ mẹ́rin báwọn tọ́ọ̀sì mà pé ń wù ọ́ ẹ jòkó torí Ọlọ́run bó lọ wí. لك يا محمد. bẹ́ẹ̀ bá ti pẹ́ èèyàn máa tètè jòkó ni. يا ìdàbà له تفصيل. bẹ́ẹ̀ bá ti pẹ́ báyìí yóò wá tètè jòkó. لك torí يا mo ti wọnú ọ̀rọ̀ kó o tó dé. محمد. يا له تفصيل. àfáàfà kọ́ yìí ni. ẹ jòkó ẹ lálùbáríkà. لك يا محمد. mo kí egbò ẹ̀yin kábínẹ̀tì ọba imam. يا له تفصيل.
olóògùn ọlọ́run ní tìyín ṣáájú wọn. laka ya Muhammadu. ẹ sáà máa kánjú kó ti tó kú o. gbogbo ọmọdé tó bá gba ọ̀pá lọ́wọ́ arúgbó yóò parẹ́ kíákíá ni o. oyè tó ti mọ̀ pé wọ́n lọ́ọ́ jẹ́ kí ló ń kánjú fún. ẹjọ́ sọ̀kalẹ̀ láyọ̀. gbogbo ẹ̀yin kábínẹ̀tì yìí tó rọ̀dọ̀ gbogbo yín. bàbá yìí ti tó lọ kọ́ o. àkàntì òkè ní ẹ o. bóyá forí gba wọn yóò fìdí jálẹ̀ o. ẹjọ́ sọ̀kalẹ̀ jẹ́jẹ́ o. òdòdó lẹ́gbọ̀n wọn. laka ya Muhammadu. ya lahu tafsilu. ibi wá sí lọ́dún kó sọ́ lọ́hùn. àwọn kan bẹ tá a ṣe kájọ́ fún. bẹ́ẹ̀ bá kájọ́ fún wa yóò lọ ṣáájú wa. ó kó bára rẹ̀ nù. ya najila abdillahi. tó bá ti kájọ́ fún wa ọmọ rẹ tó gbá dénú. ya khayral wara. bẹ́ẹ̀ni. ya man li ajlika. ìrìnàjò kankan àrìn eré kankan àṣà àkọọ́lẹ̀ ló sún adé bẹ́ẹ̀. tó bá ṣe ìrìnàjò ní akánrin ju àlọ́ kádàrá takùn hàn. ẹni bá ti bá wájú kádàrá ló ti síbẹ̀. ẹ fílẹ̀ ẹjọ́ ló wájú ẹ̀. ẹ sì máa kówó jíṣẹ́ fún àwọn ẹ̀dákun wọn. nítòkù tí wọ́n jẹnu àwọn ò lè káàkiri mọ́ o. ẹja mú táwọn ká tó kéde wájú ẹ̀ ọba tí mo wọ́n gé ọjọ́ orí ẹ̀ fún tiẹ̀ ni. ya man li ajlika shurrifa tanzilu. a ti yin anabi Muhammad bá a ti yin akáwọn àfa wa bàbá wa Alhaji Agba àfa àgbà oníwàásí àgbà igbó àwọn àfa wa bẹ́ẹ̀ 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 wa Sheikh Adam bàbá wa Zumura bí ó ti bẹ̀rẹ̀ débi ó dé dúró wà á fẹ́ Sufi gbogbo àwa ahlu sunna wa ana minhum ana min ahli sunna wal jamaa. إذا ما شئت في الدارين تسعد فأكثر من صلاة على محمد. mo lọ tún wí jèrè. إذا ما شئت في الدارين تسعد. ibi tí a ti lè bórin pàdé pọ̀ tí n bá ń ké ní ìsìn ẹ̀rí pẹ́sẹ̀ tí ń ké òjò tẹ̀ mọ́ tẹ́lẹ̀. فأكثر من صلاة على محمد. wá kí ẹsẹ̀ kan sí i. وإن شئت القبول في الدعوات ṣé bá a nu tẹ́lẹ̀ ni. فتختم بالصلاة على محمد. olùtọ̀ máa fẹ́ kọ́ lóun ó gbàdúrà rẹ̀ fi dàwátì. وإن شئت القبول في الدعوات. gbogbo àdúrà tó ń ṣe ń ṣe dàlẹ́ kabul. ọ̀fẹ́ kọ́ lóun ó gbà wọlé. فتختم yà á parí ẹ̀. بالصلاة على محمد. pẹ̀lú ọ̀sẹ̀ láti fún anabi Muhammad. فلا صوم يصح ولا صلاة لمن ترك صلاة على محمد وإن كانت ذنوبك ليست تحصى. ó láti mú yẹn wá. tó wà nù tó ń gbọ́ tẹ́lẹ̀ ni. وإن كانت ذنوبك ليست تحصى. onítẹ̀sẹ̀ rẹ bá débi tó lè kà mọ́. ọtí ẹ̀ mú pẹ́ẹ́nì kò lè kọ ẹsẹ̀ rẹ tán ojú ti pẹ́ẹ́nì kò lè kọ́ mọ́. تكفر kàfẹ́rẹ́. بالصلاة على محمد. ẹsẹ̀ yẹn tó bá parẹ́ àsàlátù ni ó ti ṣáájú. فما تتضاعف الحسنات إلا dáadáa èèyàn sì lè máa pọ̀ sí i. èlé máa pọ̀ sí i. بتكرار صلاة على محمد. sallallahu alayhi wa sallam. ìwọ tó ń fẹ́ kí dáadáa rẹ máa pọ̀ sí i. wọ́n fẹ́ kó máa pọ̀ sí i. àsàlátù rẹ ni ọjọ́ máa pọ̀. àsàlátù rẹ ní kọjú ó máa pọ̀. وعند الموت تراه مورا
indalimoti. tasurruka tasurruka. bisalati ala Muhammad. tasurruka bisalati ala Muhammad. wa indal qabri. síbi tí ẹ kọ́ bẹ̀ là ń ké. tahzin bil amani. tí kú bá dé. indal mauti. ikú wa dé. tàrọ mọ́ra. tọ́ba ń ṣe àsàlátì. ọ wà á rí àwọn kankan. tasurruka tí o máa dùn ọ́ nù. bisalati ala Muhammad. pẹ̀lú pọ̀ fi àsàlátì lẹ̀ inú ló sì máa dùn. tasurruka bisalati ala Muhammad. wa indal qabri. kódà tọ́ba tún dénú sàárè. bílí àmánì. ọmọ bẹ́ẹ̀ mẹ́ pẹ̀lú fọkàbalẹ̀ ni. wàtàrọ̀hàmù wàtúrẹ̀hàmù. ń wà máa kẹ́ ọ. bisalati ala Muhammad. kí lẹ̀ ń sọ yìí. wàtúrẹ̀hàmù bí. kí lẹ̀ ń sọ. salati ala Muhammad. àwọn àyíṣẹ́gbẹ́ yín tá a mọ̀ fèsì kéṣì ni. wàlá takhsha minal malakaini ru'ban. tí àsàlátù bá dúró tí ọba yìí. màláíkà méjèèjì. ẹ̀rù ní bọ̀ lára wọn mọ́. lọ́tọ́jú ọmọ rẹ tí ń ké mu fọlọ́n bí ọ ọlọ́jọ́ jèrè ẹ̀ gbé. wàlá takhsha. kí ló dé àárín yẹn lọ́wọ́ kẹ́. minal malakaini ru'ban. idha sa'alaka. qul lahuma Muhammad. idha sa'alaka. qul lahuma Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo tí a máa ń bí ọ sábà ní Muhammad. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tọ́ba tí wọ́n ń sí àwọn tí wọ́n máa kẹ́ tí ò yí yẹn ṣé bí àwa ni àwa àtọ̀lẹ̀dọ́lẹ̀ àfa tí a sì ṣe nǹkan mí rí. rasulallahi haqqan ittaba'ana. bẹ́ẹ̀ni. wa amanna. wa saddaqna Muhammad. wa amanna. wa saddaqna Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa kábíyèsí wa ńlẹ̀ yìí. mo ti ṣe wá sílẹ̀ àfihàn rí lóru. dọ́tà wa pè mí níbi tẹ́ torí ṣẹ́ sí ni. idha ma shi'ta. gbogbo àṣeyọrí ọkùnrin there must be a reasonable woman. fi daraini tas'ad. fa akthir mina salati ala Muhammad. bẹ́ẹ̀ bá ń rọmọ yín lé ẹni ó jẹ́ ẹ máa rí nu kò fi tán mú lọ́rùn ẹ máa kí òun ẹ máa kí ẹ wo kẹ́ tó kí ọmọ yín nígbà 5 ẹ kó nígbà 1 million gbogbo àwọn tó ga báyìí ìyàwó ni ojú wọn mọ̀ náà lé mọ́ o yóò ti fòdì nǹkan náà lẹ́nu ọ̀sẹ̀ lè máa pè ìyàwó rẹ ní umu sóun ló bí ọ ni. lárúbáwá àánú yín ló jẹ́ àmọ́ rí gbogbo àwọn akọgbà akàwọ sítòsí tó bá ṣe pé ìyàwó bu ni kò ní jẹ́ ó mọ̀nà lé ni màmá ṣe mo àbí ń gbà ìyá mi ò mọ̀ sunkún ni wọn ò jẹ́ rọ́mọ mi ìyàwó ọmọ yín ò jẹ́ sunkún bàbá lè kọ́ lábà. wa in shi'ta al-qabula fi da'awati. fatakhatimu bisalati ala Muhammad. ẹ̀yin náà sanwó. fatakhatimu bi. tabadele wa gba tiẹ̀. salati ala Muhammad. fala sawmu. àjọrí wọn fẹ́ kọ́ sí. yasihu wala salatun. alówó ńlẹ̀. liman taraka salata ala Muhammad. ọjọ́ lọ. liman taraka. gbé fún sàrí báńkì wàyí tó ń ké láti jẹ́ ìlọ́dọ̀ mi náà rẹ̀.
وإن شئت القبول في الدعوات akari. فتختم بالصلاة على محمد ọmọ ẹ̀kọ́. فتختم بالصلاة على gbé bẹ́ẹ̀ tí ò gbá mú? محمد kó wá gbà mú kó gbàgà kó wá gbà mú. فلا صوم kó má gbé kalẹ̀ kó gbé sí mi lẹ́yìn. يصيح ولا صلاة pẹ̀lú ọwọ́ rẹ báyìí kó fi gbé. لمن ترك الصلاة على محمد ọjọ́ lọ mo ti kí ọba imam. ترك mo kàn kábínẹ̀tì wọn. الصلاة على محمد. wọ́n wá bí mi yéé ṣe. Èsè. mo ti mèé kọ́sìn ti pẹ́. Ó ti pẹ́. Yíṣò ní. àmẹ́yìn lẹ sọ mí dán mi kọ́sìn. Bẹ́ẹ̀ni. ilé yín. Ilé yín. mọ̀nà ká àyẹ̀sẹ̀ máa wáyé. Àìsàn wọn wá lóyè. kí n tó jẹ́ àwọn mọ̀nà tí wọ́n kọ́sìn. Bẹ́ẹ̀ni. nórùlì ìdá tá a dálẹ̀ ńlẹ̀ ẹ gbé dìde padà ẹ bá gbé dìde ń pè ní sí ọ̀dà. وإن كانت kí n tó dì máa mú Ọ̀fà Bẹ́ẹ̀ni. ní tí wá sí ẹ̀kọ́ sìn Àti wọ́n sì kọ́ sí yìí. mo sì dá èyí ti lé ní 22 years báyìí. Bẹ́ẹ̀ni ó ti lé. ذنوبك ليس تحصى. jẹ́mọ́ ní náà Naam. bẹ́ẹ̀ ni torí gbogbo nígbà tẹ ṣe dúkìá ńláńlá sọ́fà ní mọ́ṣáláṣí rẹ̀ gẹ́dẹ́ Mọ́sáàsì rẹ̀ gẹ́dẹ́. bàbá ilé ìkọ́lá ìbàyẹ̀ ló kó kọ́kọ́rọ́ wá fún lẹ́ni ó kó wá Bẹ́ẹ̀ni. ìmáàmù gbà Gbà. ìwọ lọ ní ẹni bá wù ọkọ mọ kírun bẹ́ẹ̀ àwọn mi ò ṣe bẹ́ẹ̀ ìwọ olówó tó ọkọ mọ́ṣáláṣí tó wá ní wọ́n máa ṣèdánwò sáfà ní ọ ni Sáfà ni ọ ni. ṣùgbọ́n ọkọ̀ fún lè má mú ìlú ni Ọkọ̀ fún lè mọ́mọ́ òlu ni. gbà tó ń kú ní kírun lọ́nà méjì Àbí. èèyàn náà ni ó yàn án bẹ́ẹ̀ Náà ni ó yàn abẹ́. ilẹ̀ ń díjà yẹn láàrin àwọn àfà Ẹ̀lẹ́ ń dá wa lálẹ́. ẹ̀yin olówó ẹ̀ mọ̀ wọn ara yín Ẹ̀ mọ̀ ara yín. ẹ̀yin ṣàtàjú ẹ̀sìn Ẹ̀yìn ìsọsájú ẹ̀sìn. ẹ̀ wá pé èèyàn mẹ́rin ẹni wọ́n máa ṣèdánwò Àwọn àṣìdánwò. bí kébà ìmáàjì tó wọlé àwọn mẹ́ta yóò kó etí ẹ̀ Bẹ́ẹ̀ni. Ẹ̀dọ́ta. wọ́n ṣerú ìdánwò èyí ń ẹ̀wẹ̀ ni ó nímọ̀ ní ẹgbẹ́ fún ta ló nímọ̀ tán lẹ́yìn Ọlọ́run Allah. èyí lẹ correct èyí lẹ máa ń tẹ̀ ń ṣe Ilẹ̀ mọ̀ntẹ́ǹsì. yòókù wọn ṣe dáadáa Ó sì dáadáa. ó burú jáì ẹ̀ wá pé èèyàn 20 ẹni kan wá dùn lè mọ́mù Káwọn adùn lè mọ́mọ́. bẹ́ẹ̀ nìkan bá débẹ̀ sáà náà tí ó kírun lẹ́yìn rẹ̀ Òun ní kírun rọ̀. wọ́n lájọ dùn ní Àjọgbà fọ́ọ̀mù ni. fọ́ọ̀mù kìí tiẹ̀ lẹ́ ń gbà Àbí. تكفر بالصلاة على محمد. tó wá jẹ́ fọ́ọ̀mù olóṣèlú ni Àbí. تكفر ẹ̀wù tó wí بالصلاة على محمد. wọ́n jòkó ẹ̀ dákun wọ́n jòkó ẹ̀yìn ní dúró dẹ̀ jòkó ẹ̀ وعند الموت ترى أمورا. kábíyèsí Kábíyèsí. mo fi màmá yín kí yín ìyá ọ̀la ìyá Yọ̀ọ́lá yá. màmá àlùbáríkà Ọmọ àlùbáríkà. bẹ́ẹ̀ yóò bá dájọ́ pé kì í kó pé Èyí kò pé. òní sọ̀rọ̀ yín púpọ̀ lójú agbo tó dáa tó bí tiẹ̀ tí ò tọ́ Allahu akbar. kó má máa kanra torí àwọn yẹn máa kanra Àwọn yẹn máa ń kanra. bàbá yín yẹn ni olórí ibú máa bínú ni Olórúbú máa ń bínú. ẹnìkan sì kó ní ọ̀ya wèrè Àbí. ṣùgbọ́n wàá gbé pé ọkọ tiẹ̀ sọmọ rẹ̀ náà dánmọ̀ ìpè lónìí Ó dánwó èpè. èyí tó bá wọn torí ẹni tí ó bá kanra. تسرك بالصلاة على محمد. ìyẹn jẹun bá kété lójú ẹni tẹ́bi ń pa Ojú ẹni tẹ́bi ń pa. òkèlè ó pààyàn lórí Pààyàn lórí. kódà tó kàṣe bá a ṣe tó mọ́ torí ẹ̀ tinú ń bí Torí àti inú bí. kó má da epo sí aṣọ àlọ́ lúwẹ̀. Allahu akbar. تسرك بالصلاة. téèyàn bá délùú ọ̀bọ sòrùmọ́dì Sòrùmọ́dì. tó bá dáàrin àwọn olùsíwọ́rú aṣọ tí wọ́n wọ̀ torí wọ́n ya aṣọ rẹ̀ Wọ́n ò yà sọ rẹ̀. tó bá délùú aká ìwọ náà di kúkú Ìwọ náà di aká gbogbo wa o tó bá délùú ọmọ túwọ̀ rẹ̀ ká. تسرك بالصلاة على محمد. تسرك tó bá dáàrin àmọ̀ ẹ̀mú mọ́rẹ̀ẹ́rin jákè sẹ́nu ẹ̀ Sẹ̀nu báyìí. بالصلاة wọ́n rò pé yín gbogbo yín náà ló kàn ní على محمد. ẹ̀mú ò jẹ́ wúrà. ọdún mẹ́ta náà kọ́ yìí kí ló dé tó fi rí báyìí Kí ló dé tó fi rí báyìí? bàbá yín náà tọ́jú ọ̀ tó bí ẹni Allahu akbar. màmá tẹ́ lè sọ̀tàn ní ẹ̀yin lè má lè dá sí i Ẹni wọ́n lè dá sí. tó náà sáàmù bí ọkọ wọn Bẹ́ẹ̀ni.
wọ́n mọ ìhà tọkọ wọn kọ sáwọn òbí ẹ̀ sáwọn òbí wọn lẹ́yìn ọmọ fi sẹ̀san. lẹ́fi sẹ́sàn. ẹ béèrè tán kí mọ́mọ́ yóò tó lọ. ẹ béèrè tán. wọ́n sọ tó àbáyé dánwò fóbi ìjìyàn náà. kí ló ń bá ká. kí ló ń bá kiri. àwọn kà kọ́ lẹ́yìn ọmọ náà ẹ̀ sùkúù mi dáadáa wọn ò ní ṣe dáadáa wọn ò ní ṣe dáadáa. bọ́ọ̀tì sòbí rẹ̀ wọ́n ṣe fún wọn náà. bẹ́ẹ̀ni ẹ̀san òkè. ṣé wọ́n gbọ́. Awqakumullah. ọ̀rọ̀ pọ́ǹtì ní ma jùlẹ̀ lónìí. Abarru li birri. wí dáadáa. Birru li walidayni. ẹ̀yin kọ́ sì wá bí mi. kí ló dé tó yan àwọn ọláàyà tí wọ́n jọ ń ṣe àti di mọ̀lẹ́bí. wọ́n jọ gbódò lóko tí wọ́n lọ jíyàn jò ní òun náà gbódò lóko. Abarru li birri. òun àti ìyàwó ẹ̀ tí wọ́n ń lé ẹ̀ mọ́ káàkiri. Birru li walidayni. ológun yẹn lóko kọ́ kámẹ́rà sí. tó bá tẹ ọba rẹ̀ ń kọ́ sí i. Shafa'ata wa rakhaa. wọ́n gbódò lóko. ìyàwó ẹ̀ náà lọ lóńdélé ní sùn ó jiyàn. Abarru li birri. Birru li walidayni. tó sì jẹ́ pé ẹni tó ní láárí tẹ̀ ń wò yìí sharp shooter ni. bẹ́ẹ̀ ni kó bá pa yóò ní ẹgbẹ́ ni. ẹ wá sọ ẹni tó dépò tí ẹ dé yìí tí o mọ̀ fi tiẹ̀ jalè. Allah. tí o mọ̀ fi tiẹ̀ jalè. àmín bàbá ẹ sọ bẹ́ẹ̀ bá nàka yóò jà bàbá wọn sì pọ̀ sí gbogbo wọn la ọlọ́run òfò lè rán wọn ní ipá àlùyò lè kàn. Abarru li birri. Birru li walidayni. kí wọ́n ló fà á ẹ̀yọ́ mọ́ mi. Tanalu bihi shafa'ata wa rakhaa. man sọ̀híbà àkìbáàrọ̀ ẹ ti máa ń bá àwọn èèyàn ńlá tó àwọn àfa ńlá láti máa ń bá wọn tó ẹ gbọ́ alágẹ̀rẹ̀ tọ̀rí kìlì hurmati hurma wọn ń bá wọn rìn lásán ni kì í pọ́n wọn lé mo ti máa dẹ́wò lẹ́yìn kì í dáa. àárín láàrin èèyàn rẹ lóòótọ́ kódò lè máa bá a bọ́ bàtà ìyẹn ò tuntun sọ́ọ̀kan lábùkù lójú ẹ tẹ́lẹ̀ ni wọ́n tún jẹ́ hórùmọ̀ ní tó bá ń dánwò tẹ́ni tó ga lẹ́yìn ọba sí ń bẹ tiwájú wọn lóun máàkì ẹ̀dá ni tẹ̀yìn la fẹ́ lò ẹnu wo lọ́ọ́ fi ń pè ẹni tó ga nígbà tí ò sí ń bẹ sọ́sọ̀rọ̀ fún lésì lẹ́yìn sọ́nà òun fún wọn náà lésì lónìí. lẹ́yìn alágẹ̀rì tọ́rí kìlì hórùmọ̀ ń bá wọn rìn mo kí bàbá lónìí ṣe àmọ́ kì í pọ́n wọn lé ẹ̀gbọ́n yorùbá mi ẹja tún kéwù palẹ̀ díẹ̀ òun bá wọn rìn àmọ́ kì í ṣe kí ni kì í pọ́n wọn lé hórùmọ̀ fàwa ìdàhùn yóò máa bá wọn rìn ni kò ní jèrè wọn. yóò máa ṣe kí ni ṣùgbọ́n wọ́n ṣe léèwọ̀ fún kò ní rí èrè wọn jẹ kò tí ń tiẹ́ fún tí ó bá mu fún. ẹ tẹ̀lé mi o. wà bá rẹ̀ káàtì náà sọ̀rọ̀ him bí ṣe ń wù wọn lójoojúmọ́ tí ń rí hàn kò ní jẹ àlùbáríkà rírí tí ń rí hàn bí bá ṣe ń rí aláyé ló mọ̀ bàjẹ́ sí i tó lẹ́nu tó ń wò tí náà rí o dùn oríire ò lè jẹ́ tiẹ̀. káwọn ní káríyàn láàfin sọ yìí ṣe má kàn rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àníyàn tí wọ́n dà ló sọ ọdọọmọ náà ẹ̀ tẹ́ bá lẹ́ni ó ga ẹ̀ wo níwò kó mọ̀ kú tẹ́ bá ti wo níwò kó kú ẹ̀ ní bírù rẹ̀ tí bá sì ń fún ẹ ní 10 million ẹ̀ níbi ṣe tó dáa torí ẹ̀ rí nírí kó yé mọ̀nàkà kí ni ó ṣẹlẹ̀ pọ́ìntì ni ẹni bá rọ́ọ̀lù kó rọ́ọ̀lù. wa ahsin ilayhi ma ihsana abudin. jẹ́mọ̀ni náà. na'am.
wala yazharu alayhi min anwarihim shay'un. Allahu akbar. ìmọ́lẹ̀ àwọn ẹni tó ga kò wá ní hàn lára rẹ̀. èè ní hàn lára rẹ̀. kò ní jọ èè ní jọ wọ́n. oríire ò ní jẹ́ tiẹ̀. oríire ò ní jẹ́ tiẹ̀. bàbá kìnìún ha mo bẹ̀rẹ̀ nù mo sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nù. Ahasin ilayhima ihsana abudain. kéyìí jẹ́ wá sí àkọ́kọ́. wá sí àkọ́kọ́. wọ́n bí ọ pẹ̀lú ẹni ó ga ni Wọ́n bí ọ. bọ̀dá rẹ ni Bọ̀dá rẹ ni, àbúrò rẹ ni àbúrò rẹ ni, ẹ̀gbọ́n rẹ ni ẹ̀gbọ́n rẹ ni. má wo níwò kí tiẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ni. wọ́n sì máa sọ tí ò da nípa rẹ lẹ́yìn Lẹ́yìn. ọ̀ ní àlùbáríkà. ọ̀ní ní àlùbáríkà. sẹ́mi mo kọ̀ yìí àkọ́kọ́ kún wọn lọ. tíra tí mo mú wòde lónìí wọ́n ti kọ́ kalẹ̀ báyìí lọ́rọ̀ tí ń sọ lónìí ní ọdún ní lókè 1,800 years. Allahu akbar. ní tíra yìí. ولا تقل الذي تدري فيه تكون ممن عن الحسنى تقاعد. bẹ́ẹ̀ bá gbọ́ mi yé dáadáa lọ fọ ọkàn rẹ mọ́ lónìí lọ fọ ọkàn rẹ mọ́lẹ̀ ní. ẹnìkan kí n sí ọ o àníyàn ní í sí ọ. àníyàn ní í ṣe ọ́. Yorùbá ní àdánwò mẹ́rin àdánwò mẹ́rin. ìran mi ò fẹ́ ni àná ni kí wọ́n jẹ́ǹjẹ̀ rẹ kí wọ́n bú ọ. a bú ọ. iṣẹ́ ti Yorùbá nù. àwọn ní ẹni kí wọ́n ti bú ọkọ yọ ọlọ́kan kan sáré kí ọ. wọ́n sáré kí ọ kán yọ̀ mọ́ ọ. ó ti ṣe pé. ẹ pò di méjì ó di méjì. ẹni kílẹ̀ kẹta ẹlẹ́ẹ̀kẹta. àwọn ní ẹni kí wọ́n jọ sọ̀rọ̀ rẹ tán kó tó wá sòfò fún ọ. kó tún wá sòwò fún ọ. أيها الشاكي وما بك داء كن جميلا ترى الوجود جميلا. ẹ bá Yorùbá níbi òní sọ̀fọ̀. أيها الشاكي وما بك داء كن جميلا ترى الوجود جميلا. mo fi kẹrin pamọ́ ó dàbọ̀ lọ wí. أيها الشاكي torí màmá mi وما بك داء torí màmá mi ni. bẹ́ẹ̀ni. كن جميلا. ẹni kí ni kẹ́ni. ọmọ èèyàn ó fa nǹkan léèyàn lọ́wọ́ yàrá ìwà tako ṣé mo ní wọ́n gbé fún ni ọ̀nà gbé fún kápẹ́ lọ́mù mi lọ́mú lọ́gbà lọ́wọ́ rẹ ọgbà lọ́wọ́ rẹ. bí tó ti dìyà mi nà. الله. tọmọ rẹ gbé nǹkan fún mi tí ò banújẹ́. أيها الشاكي وما بك داء ìyá mi ní. كن جميلا ترى الوجود جميلا. mẹ́rin ni àti àpótí Musiliu. أيها الشاكي ẹ gbọ́ ni wọ́n jọ ṣe kí ni bẹ́ẹ̀ni. ọ̀ fún wa lóúnjẹ mẹ́rin mo pé bẹ́ẹ̀ni ni. ẹ bá ti ní kanu mẹ́rin kó má retí oríire kó má retí oríire. ojú ọ sóríire. الله láàárọ̀ ọjọ́ tí ń bú ọ oúnjẹ rẹ ló jẹ o oúnjẹ rẹ ló jẹ. yóò sì máa bú ọ yóò sì máa bú ọ. wọ́n ò tún máa bú ọ yóò tún contribute sí. bẹ́ẹ̀ni yóò tún dá sí i. أيها الشاكي ẹ bèrè kejì وما بك داء òní ò bú ọ tán nísìn yóò bú ọ tán nísìnyí. tó bá ti wá yọ báyìí Ọ̀yọ́. ó lè mọ forí kí ọ ó lè máa forí kí ọ. yóò mọ lárí mọ́lẹ̀ yóò máa larí mọ́lẹ̀. ó sì ló bú ọ tán òun ló sì bú ọ tán yìí. ẹ̀já pàdé rẹ ẹ̀já pàdé rẹ. kó mọ̀ ládìde kí n kó wọn láti dé kírun. ní ma fi ń sọ fún ara yín tí ma ń bá sọ̀rọ̀ tí ma bínú jáde àwọn bínú kú ni tásájú bá ń bá yẹn wí ọ́ jòkó ni ọ jòkó ni. tọ́ba ẹ jáde ọ̀fẹ́ parẹ́ nù. Allahu akbar. أيها ń tọ́ mi fẹ́ gbọ́ kó tó ọba wí náà nù tó ọba wí náà. ẹni tí ò bá tó ní bá wí kò yẹ kó tó ní bá rìn kò yẹ kó tó ní ọ́ bá kú rìn. lára rẹ ni. Allahu akbar. أيها الشاكي وما بك داء ẹni kí lélẹ̀ kẹta kí ni ẹlẹ́ẹ̀kẹta. wọ́n jọ sọ̀rọ̀ rẹ tán báyìí sọ̀rọ̀ rẹ tán. yóò tún wá wá kọ́lé bá dọ̀tá àwọn yòókù olùwàdọ̀ táwọn yòókù. ọpọlọ tèmi ní jẹgbẹ́ lọ́nu ẹ bàyàn jẹ́ fún mi ni mo gbọ́ ni mo gbọ́ ni. àbó kò ní kí n sin tó ọba wí bẹ́ẹ̀ ni ọ̀ṣájú lọ́nà méjì. torí ẹjọ́ sọ ni ẹjọ́ sọ ni. ọ̀ sì dìkúkú ńgbà tí a ń sọ̀rọ̀ ni ọ̀dì kúkú.
ojú rẹ̀ ò sì korò. abúnibí ńlá yín. ọ̀tún dá sí i. أيها الشاكي ìkẹrin tí mo fẹ́ fi pamọ́ torí màmá tẹ́ni má fi pamọ́. وما بك داء èyí lẹ́ni ń sọ kẹrin. ẹni kílẹ̀ kẹrin. ilẹ̀ kẹrin. tọ́ba ṣe nǹkan tó dáa fún kò ní sọ fún yàn. ní sọ fún yàn. iṣẹ́ Yorùbá nù. yóò bò mọ́ra ni. kọ́lá kò ní kí ọkọ ṣe yóò gbé túláàsì ní kọ́ fún un. àmọ́rú ẹ wá dáa náà ẹ má fún jọ mi tó ní tèmi ń kọ èyí tí ẹ fọ́n jò ní sọ dáhùn. sọ dáhùn sọ dúpẹ́ rẹ. yóò fọwọ́ fojú kéré rẹ bí ẹni kó ju gbogbo rẹ lọ kò sì tó rẹ. èsì tó rẹ tó rẹ. أيها الشاكي tẹ́ ẹ bá bùn mí ní £1 ń mọ̀ kìlọ̀ ni. bẹ́ẹ̀ni. tèmi nu bẹ́ẹ̀ni. toríjọ́ tó fún mi ó wúlò fún mi. bẹ́ẹ̀ni. èèyàn mú aago tí o tó nǹkan wá ẹ̀ tún wá dé lóde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá ara sọ 10,000 fún mi wà wọ̀ lóde. bẹ́ẹ̀ni. tẹ́wọ́n á ní kí ló dé ní o fẹ́ rí lọ́rùn mi ni ẹ tó kó ní kí mo wọ́ kí ni orí lè dùn. ká tó jogun ló tó jogun ẹ bó lọ wí jèrè. أيها الشاكي bó lẹ́nu rẹ ṣe tíìkì tó tó mi lè sọ pé ẹ ṣeun àná. ẹ ṣeun àná tí o fi tọ́ sí ọ lẹ́nu. n tí ẹ bá jùlọ tẹ bá fún yàn kò ní gbà ni. ní gbà ni. nfẹ́ mo jùlọ. وما بك داء ṣé mo ń communicate. كن جميلا ترى الوجود جميلا كن جميلا ترى الوجود جميلا وترى اللئيم شاكي وما ó ní mo pè ọ́ tí tó ń pariwo pé ìwọ nìkan ni ò dáa fún láàrin jàmọ́. وما بك داء kò sí ní ti ń sí ọ. كن جميلا ìwọ dáa. ترى الوجود جميلا. bẹ́ẹ̀ bá fún ọ ní nǹkan ọlọ́sẹ̀hún. wá sọ fún yàn kó ṣe. sọ fún yàn kó ṣe. mọ̀nà ká ẹ̀ kó náà rẹ́ lómi mọ́ká kò kí ẹni ọ̀ràn dé sí. túláàsì kọ́ni kan rán ó lè rán wèrè. ìbò rẹ ni ìbáàdó rẹ sálángá ìwọ́dọ̀ bá ṣiṣẹ́ rẹ ni. ẹ gbàgbé ẹ Ọlọ́run sọ̀rọ̀ mọ̀lẹ́bí púpọ̀ pé àgbọ̀dọ̀ jẹ́ mọ̀lẹ́bí ó tú ó dà mọ̀lẹ́bí tí ò fẹ́ ńkọ́. gbogbo tó ṣe kò dáa lójú wọn rí. ṣé ẹ mọ̀ tí ń jẹ́ mọ̀lẹ́bí ẹni bo ni ibi tó bá ti rí ìfẹ́. ìran rẹ nù. tó ti rí ìfẹ́. ta ló ní mọ̀lẹ́bí wèrè tí wọ́n ń láburú sí ọ. súnmọ́ kan fọ́ ọ ní nǹkan lámújẹ. Ọlọ́run. كن جميلا ترى الوجود جميلا. ẹ̀rọ mi ẹni náà. ẹ̀ dá mi ló. أيها الشاكي bàbá yín káre. وما بك داء. ẹ wo bí wọ́n ṣe lọ́ọ̀nchì ìfẹ́. ọmọ nu ẹ káre. ẹ tẹ́ná kásọ̀wọ̀. كن جميلا inú màmá wa ń dùn pé ẹ ń rìn mọ́ mi. ترى الوجود جميلا. sọ̀rọ̀ ètò dọ̀bálẹ̀ ọmọ ìbílẹ̀ ni. كن جميلا ترى الوجود جميلا. ìbílẹ̀ tààrà. abẹ́ẹ̀ rí nǹkan ni. agbọ̀mọ̀lá ayé mà yé ọ. tó bá ṣe kí bàbá àgbà míì ni ọ̀dẹ́dàgìnì ní òní lónìí yóò máa na ọgbọ́n ni. ẹ̀sọ́ yìí bàbá wèrè. أيها الشاكي وما بك داء. jàmọ́ ẹ̀ ní náà. bàálù mi múra àti bànú. mo lọ wí. كن جميلا ترى الوجود جميلا. الدنيا dẹ́rù àṣìkà. wọ́n tó bá lọ fẹ́ sinmi. má wá ayé. tọ́lọ́ fẹ́ sinmi. ayé yìí kì í ṣe lè sinmi. ẹ dá mi lò. ọkọ mọ́ lọ. ọfẹ́ sinmi. má níyàwó má lọ́kọ. ọfẹ́ sinmi má bímọ. ǹjẹ́ sọ́mọ ẹ jẹ́ sinmi nísìn. ìkẹ́kẹ́ wà mọ́sẹ̀. ara romi ò sí ń bẹ wọ́n lọ fẹ́ lọ́mọ ọmọ. أيها الشاكي وما بك داء. mo lọ́mọ kan dédé ru wọn báyìí bẹ́ẹ̀ dìmọ́yà
yóò ké bẹ́ẹ̀ gbé kalẹ̀ yóò ní ẹgbẹ́ yóò ní ẹgbẹ́ òun. mo lọ́ọ́ jẹ̀bi ọ̀jẹ̀bi. jẹ́jẹ́ lọ dúró lọ́dọ̀ Ọlọ́run tàǹdà ayá rẹ̀ làm ká sáfẹ́ bí ọ ọ̀sùn tó dé tẹ́wọ̀ gbọ́dọ̀ sú àbó lọ wí tèrè. Kun jamilan. ẹ bá ọmọ wẹrẹ tí wà nínú ilé wa tí a bá rọdé a bá ní mo sùn wọn ò sùn bàbá ò sùn. gbogbo ọmọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rè wọn ni bàbá ò sùn wọn á nìkan wà wọlé àgbowó ọ̀nà ó tì ṣáájú. èmi náà ti mọ iye àjọ tí ń dà lójúmọ́ ẹni kí ni àwọn tí wọ́n sin àánú ọlọ́mọdé àmọ́ sàárè wọn. Àmín. Kun jamilan. Ọlọ́run fẹ́ sinmi ọ̀sìn lọ níyàwó yóò rò ọ lẹ́jọ́ lóru ó lé ní ẹsẹ̀ hanrun àkìlódé tẹ́ ń ṣe bí ọkọ̀ tó ká kọ́kọ́dẹ̀ ṣé tí mo wá sí ilé rẹ nù. Taroli wujuda jamila. ẹ já ṣe báwọn abẹ́ sínwìn ni sótẹ́ obìnrin náà sì wáyé wá sí mi kó tó wu ọmọ kan dá a tún ti rọ́ mi bò ó tiẹ̀ tó ọba lé kéwì kì í jẹ́ ó sinmi pàápàá bó lọ wí jèrè. Jamila. bí mo ṣe jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ mo gbà fún. Taroli wujuda jamila. nàró sẹ́gbọ́ ẹ ti fún ọ lóko ní sharp sharp. àti yín bá níbi òsín bì. Ayo aṣáàkì. jẹ̀mọ́ sẹ́yìn bàbá yóò dùn báyìí bó ṣe lo ayé lẹ́sẹ̀ rí hùn tẹ́yìn bá ba ayé jẹ́ ẹ̀yìn rẹ̀ onítòrò. Allahu Akbar. bó lọ wí. Ayo aṣáàkì. Wa ma bika da'un. wal akhiratu darun ahwal. alikiyama tá a wá ń lọ ilé ìkáyà òkè ni o. ilé ìkáyà òkè. ṣe dáadáa o. ẹ ṣe dáadáa. ìwọ tó o bá bẹ̀rù àlìkìyàmà tó bá débẹ̀ ìbẹ̀rù náà pàdé lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. ọ̀nìrí fọkànbalẹ̀. má bẹ̀rù máa bá yé jẹ́ ọ̀fẹ́ òkúta tó ṣe ẹ̀sìn. ẹ jọ tó mú communicate. Ọlọ́run jẹ́ àárín pẹ́. Ayo aṣáàkì. Wa ma bika da'un. jama kí n tó máa lọ salatu khisal ìwà mẹ́ta tí mo fẹ́ kà í min sifatil awliya pẹ̀lẹ́ ti bá wòlíì Ọlọ́run ẹ jẹ́ bàbá yìí gbọ́ràn ẹ fẹ̀yìntì dáadáa ẹ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi ẹ gbọ́ mọ́. Kun jamilan. bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ nígbọ́n ti ń sọ̀rọ̀. Taroli wujuda jamila. hẹ́lẹ̀ fẹ́tẹ́ ọmọlábí òun náà ń gbé bọ̀ kò ní ṣẹlẹ̀ sí i. Àmín. yàtọ̀ sílùú tọkọ mi tí ń gbé ká ẹ̀ wọn ní gbé kákan mọ́ fún fèrè wájú rẹ̀. Àmín. Kun jamilan. èyí ìyá fún ìmáàmù ń bọ̀ ni non stop gbogbo Nàìjíríà mo lọ wí jèrè. Taroli wujuda jamila. àwọn Kristi ti tó dé kí ni wá lọ́dọ̀ lè máàmù ń tẹ́ ti ń gbá bọ́ọ̀lù ní. tẹ́lẹ̀rẹ́ ní. ordinary yẹn ni ká tó wí àwa ẹ̀ sá láàrin èèyàn ọ̀ ní dopò ọ̀sán gan. Àmín. yóò ti rí nù. Ayo aṣáàkì. mo wí àmọ́ mo wò tiẹ̀ lọ torí bàbá délé tí fi sọ pọ̀ jù tó fún mi lọ. Wa ma bika da'un. màá tẹ́ lọ jí yẹn lóko nù. Kun jamilan. musa de kó dé ń sùn. Taroli wujuda jamila. àǹtí Sharif yóò dà fún bọ́ọ̀lù ọ̀hún Kun jamila. àǹtí ìrẹ́lẹ̀ wá. Taroli wujuda jamila. ẹ jẹ́ ráyè ṣàdúrà tí bá ti ka nǹkan mẹ́ta yìí ìyá ń tọ́ bọ́ọ̀lù ọ̀hún jèrè. Ayo aṣáàkì. Wa ma bika da'un. ẹ pẹ́ fún wa. Kun jamilan.
taroli wujuda jamila. tó bá tásìkò ẹ̀ tọrọ nísìn. kun jamila. ọmọ ẹ̀pọ̀ mi. taroli wujuda jamila. àwọn ọ̀fọ̀ arẹ́gẹ́dẹ́ ní ọdẹ. ayo aṣa. ọmọ mi bọ́ọ̀ ṣe ń kí wọn fẹ́ kí n dákẹ́ mọ́. bọ́ọ̀ ṣe ń kọ́ ọ̀ẹ́sọ lóhùn lábọ̀nbọ̀n bó lọ wí jèrè. ayo aṣa kì í. ọ̀ẹ́sọ lóhùn ẹ̀fọn. wà má bí kada ọ̀n. bẹ́ẹ̀ fà ṣe lóhùn tóun a éètì ẹ̀ tó bá kún ọ fún ní ìfọ́tì ni kò ní sọ yín dùn wọ̀ ẹ̀fọn. àmín kun jamila. ẹ dákun ẹ jẹ́ wí mẹ́ta ìtòrí Ọlọ́run. taroli wujuda jamila. àkọ́kọ́ ń bẹ̀ Alákọ̀ọ́ ń bẹ̀. ẹ kọjú sí mi ń bí àfikọ́tù billahi fi kulli shay'in. Allahu akbar. gbogbo ń tọ́ ọ bá jẹ́ Tó bá jẹ́ gbogbo ń tọ́ ọ bá ní gbogbo ń tọ́ ọ bá dà tó wò dà. ẹ kọjú sí mi ń bí Àkọ́kọ́ mọ́. Ọlọ́run ni ọlọ́farati Ọlọ́run ni ọlọ́farati. tọ́ ọ bá gbójúlé owó olówó àná ń bẹ Olówó àná ń bẹ̀. tọ́ ọ bá gbójúlé ipò ààrẹ àná ń bẹ gómìnà àná ń bẹ Gómìnà àná ń bẹ̀. kásídọ̀ àná ń bẹ tí ó dákọ̀ ẹ̀gẹ́jẹni tí ò lòpò rí lọ. Àbí. àmọ́ etí àmọ́ àná ti ń dáwó fún oúnjẹ nísìn Bẹ́ẹ̀ni tí o sórí pa àgbàdùn láàrin. kò sórí pa àgbàdùn kò tiẹ̀ gbádùn rí Kó gbádùn rí èsì mọ́. orí tó pé ti dàrú nísìn Ti dàrú. fún ẹbí. tọ́wọ́ sì lágbára lọ gbójúlé bàbá ọláyà yìí sọ̀lẹ̀ Wọ́n yí sọ̀lẹ̀. Wọ́n yí sọ̀lẹ̀. ó rẹ̀ sóbi owó kókò Owó kókó. àmọ́ wọ́n yìí ṣèkà Àwọn wọ̀nyí ṣèkà. bọ́lá ṣe kí n tó pẹ̀lú gbogbo ẹ̀ náà Pẹ̀lú gbogbo ẹ̀. ibi tá a ṣiyán sí nìyẹn Allah. kí wọ́n lọ gbára títí ń gbé fún rẹ Lọ́gbàrá títí ń gbé ọ ní. bọ́ọ̀sì gbára ti àjẹ́ náà àti tó kọ́ sí láyé náà kú ni A kú ni. èyí tí òkú jẹrà wọ́n lẹ̀ sórí àtàn Allahu akbar. mi lọ ní tí ò ní rẹ̀ ọ̀kan yìí Èmi lọ ní. wọ́n ò wo tó ọjọ́ àtúbọ̀tán mọ̀ ní ọ̀wọ́ Àtúbọ̀tán ni ọ wò. èmi lọ dà tí ń gbé ọ ní fún Tí ń gbé ọ ní fún. èèyàn ló para mọ́nu mọ̀lẹ́bí Tó para mọ́ ẹlòmíì ò ní kan gbága sọ́tọ̀ ni kálímẹ́ni tó pè á Kálíbà mẹ́rin tó pè á. Kálíbà ni ó pè dé. oríire ò mọ̀ pé Oríire ò pé. ntọ́ fi jù ọ́ tọ́ bá láyé lọ ta ló sọ pé òun ò ní bí ẹlòmíì tí ó jù wọ́n náà lọ Àbí níwọ̀ ọ̀fọ́rì. ọ̀rọ̀nù débẹ̀ ni Ọ̀run débẹ̀ ni. ó lè mi ní àkọ́kọ́ ní ìran wa àkọ́kọ́ mi tún bọ̀ Àkọ́kọ́ mi tó ń bọ̀. ìwọ ni ọtọ́jú ọmọ tí ń bọ̀ kí wọ́n bá pa ọ́ nítàn Tí wọ́n bá pọ̀ ń tàn. kákẹ́ ní bàbá yìí ti là ní igi lórí lóko ni tó ti fi akọ́rọ́ gé e lọ́rùn rí ẹ ní kẹnu wọ̀ lọ́wọ́ ìdèrè. ayo aṣa kì í. wà má bí kada ọ̀n. torí dádì lẹ́ ń pè wọ́n níbi tí ń dùn yàn dé Ibi tá ju yín lọ dé. Bàbá lẹ̀ ń pè wọ́n. kò lọ́ mú ìwé ẹ̀dùn káwọn mu yóò. Kẹ́hùn mi yó. Kó fún yín lómi mọ́. ńgbà mo dá yèyé ẹnìkan bẹ wá sára ó wá mo wá ní kí wọ́n pè wá wọ́n ń kúnlẹ̀ látọ̀ kan dákun mo ní kílẹ̀ sí Kílẹ̀ sí tó ń bẹ̀bẹ̀. Kí lọ́mọ tí mo sáà fi ọ́- dákun mo dẹ̀ fẹ́ bu ní nǹkan ni o wọ́n á ní kílẹ̀ sí tẹ́ ń bẹ̀ mí ní Kílẹ̀ sí ẹ̀sìn tẹ́ ń ah ó ní mo bẹ̀rẹ̀. ṣe ọ́ rí Mo ṣe ọ́ rí. ṣùgbọ́n mo kórìí láwà nínú ìṣẹ̀ Allahu akbar. mo ní kílẹ̀ ṣe fún mi ọ gbàgbé ó ní ọkùnkùn mà èmi náà sì rántí ẹni kí ló ṣe Kí ló ṣe? à ń ṣe níwájú tàbá ẹ̀ ń rí yèrè pèrè láyé ó kàn kàn mí yèrè pèrè ìbá wọn wà tó yá ni búra mi jẹ ní yèrè pé igi aparun yé wọn dẹkọ sí mi lákùnrán Ìràn. wọn á lọ bu iyẹ̀pẹ̀ ni wọn fi hó ara A fi ń gbó. ó wá rò kí mo fẹ́ gbẹ̀san ni tọ́lọ́dọ̀ ti kókò bókò lé mi lọ́wọ́ ṣùgbọ́n mo yájú èmi fi ń náyàn èmi gbẹ̀san o Bẹ́ẹ̀ni. ẹnìkan tó kọjá yẹ̀ sí mi ó wá dé lẹ́yìn ọdún bíi mẹ́ta tí mo dé lánàá wọ́n á ń dọ̀bálẹ̀ mo ní máa lọ Máa lọ. èmi ò lè gbẹ̀san Èmi ò lè gbẹ̀san. tọ́lọ́dọ̀ ti gbá mi múdí kó tó tú mi lẹ̀ Bẹ́ẹ̀ni. yóò èmi gbẹ̀san n sì ní gbẹ̀san láyé mi fa'amali nafsika wajitahid. lọ́mọdé ń gbẹ̀san. in kunta targabu fi salama. ẹjọ́ bá máa ń gbẹ̀san kò ní kú dáadáa min ṣé wọn náà ṣẹ lọ́ọ̀ ni. qabli an ta'ati qiyamah. jẹ́mọ́ ẹlẹ́ẹ̀kejì ń kọ́ Ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹ̀ dá mi lóhùn Ẹlẹ́ẹ̀kejì. wàlgìnà bìí an kulli shay'in. Allah. jọ́lọ̀ ń rọ̀ ọlọ́rọ̀ kó mi gbogbo nǹkan Kó mi wo àbúrò nǹkan. mi ò fún mi Àbúrò mi kódà ò fún ń mi. bàjá sóun lọ́lọ́run tó dá ọ Sóun lọ́lọ́run tó dá ọ. sọ fọ́lọ́run kó ràn sí ọ Sọ fọ́lọ́run kó rán sí ọ. ọ̀sẹ̀ ń fẹjọ́ àbúrò rẹ sùn ọ̀kan sọ́ọ́dẹ fẹjọ́ ọlọ́run sùn Sọ lè fẹjọ́ Ọlọ́run sùn. bó ṣe dá ọ wáyé tó ní láárí Tọ́ ní láárí. ẹ kọjú sí mi tẹ́ ẹ bá rí ntọ́lówó kan ní Tó ní. tẹ́ ẹ fẹ́ kú sí ẹ̀yin náà ní nǹkan míì tí ò ní Ẹni nǹkan mi tó náà ní. ọlọ́run yọ síra wọn Ọlọ́run ni yọ síra wọn ni.
kí ni problem ẹ kí n wàhálà ẹ̀ tó wàá rọrọ tọ̀ rọrọ̀ ọ ní tẹ́ lọ́rùn ọ̀ ní kí tẹ́lọ́rùn ni tẹ́ fún ọ tó complain rí ọ sàmọ kùn ní bí olórí ibú bí olórí ibú tí mo lè wí kẹta o ẹlẹ́ẹ̀kẹta tó nílẹ̀ ń rọbí láì lóyún yìí. فاعمل لنفسك واجتهد إن كنت ترغب في السلامة والرجوع إليه في كل شيء. Allahu Akbar ẹ wá padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan ẹ padà sọ́dọ̀ Ọlọ́run padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan ní òtàn Ọlọ́run ní ó ṣẹ́kù. Ọlọ́run ọba nìkan ni ó ṣẹ́kù. من قبل أن تأتي القيامة. njọ́ tèmi tí o tiẹ̀ kí ni ń jowó àárín tí owó àárín pa àmọ́ ṣùgbọ́n mo rí pé Ọlọ́run ní ń wè Ọlọ́run ní sọ rí mi náà sọrí mi náà mo tú ọ lẹ̀. mo tú ọ lẹ̀. وقبل أن يأتي الحمام. ṣebí agbọmọlẹ ọdọ yẹn wọn níjẹrin wọn mọ̀mọ́ wọn ní sẹ́mi náà nì mo lé mi nì èmi náà ni torí ìtì rí mi káyìn báyìí kọ́ ni mo rí. Allahu Akbar. يوم àwọn ń fún òkè bí Ọlọ́run ọ ṣeun Ọlọ́run ìmáàmù gangan là ń wè. Ọlọ́run gangan là ń wò. ندامة. ẹ̀sọ́ àti adé danger zone bẹ́ẹ̀ tiẹ̀ padà. الحمد لله. bàbá ni kò wọ́pọ̀ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló ó ṣe fẹ́ bẹ́ẹ̀. dán mi wò bóyá ń mọ̀ àbí ní mọ̀ lóore Ọlọ́run mo mọ̀ o. الحمد لله. ẹ kún mi lọ́wọ́ ẹ bá ń dúpẹ́ fọlọ́run o. الحمد لله يوم أن تعد ندامة. àmì Ọlọ́run má jẹ́ experience irú ẹ̀ mọ́. كفا ولا تغني الندامة. Allahu Akbar. الله أكبر. ní ń sí ọ bẹ́ẹ̀ ni ẹ bá mi dúpẹ́ ṣeun ṣẹ́rífò fún ọ ló padà ńlẹ̀. فعمل لنفسك واجتهد ọ̀kàrẹ̀ إن كنت àbúrò mọ́mí rẹ̀ ni. ترغب في السلامة من قبل أن تأتي القيامة. ẹ̀yin ìran ní náà Naam. èmi ò lè dá yín láàmú ẹran ọmọ yín sí mi. ajá ló fà tá ẹ má bọ́ ọ́n ti.